ọ̀gá ọlọpaa àtàwọn ọmọlẹyin rẹ̀ wọ wàhálà, ìbọn ló sọnù mọ́ wọn lọ́wọ́. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti ju assistant superintendent of police kan àtàwọn ọmọlẹyin rẹ̀ sínú àkóló látàrí ìbọn AK-47 tó pòórá mọ́ wọn lọ́wọ́ lásìkò tí wọ́n ṣàyẹ̀wò àwọn mọ́tò tó ń kọjá lágbègbè Sùúrùlérè. gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbọ́, 30 oṣù kẹrin ọdún yìí níṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ láago 3 ìdájí lábẹ́ bíríìjì Odù Ẹlẹ́gba. ìbọn tó ní nọ́mbà 522559-256 tí ọta ráǹdì 10 sì wà nínú rẹ̀ ni àwọn jàǹdùkú jágbà mọ́ ASP Lucky Ẹ̀bánúlẹ̀fọ̀ lọ́wọ́ lásìkò ìjàkadì kan tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà. a gbọ́ pé ọkùnrin ọlọ́kadà kan tó gbèrò kan ṣoṣo ni wọ́n dá dúró tí wàhálà fi bẹ́ sílẹ̀ kó tó di pé wọ́n já ìbọn náà gbà mọ́ lọ́wọ́. iléeṣẹ́ ọlọ́pàá fìdí rẹ̀ múlẹ̀ pé ọwọ́ ti tẹ ọ̀kan lára àwọn jàǹdùkú yìí tí orúkọ rẹ̀ sì ń jẹ́ Mustapha Abubakar, ọmọ ọdún 19 lórí ìṣẹ̀lẹ̀ náà. ìwádìí sì ń tẹ̀síwájú.